wọ́n gbà wá òjíṣẹ́ ńlá sọ báyìí pé takunu fi ummati faza'a fayasiru an-nasu ila ulama'ihim fa idha hum kiradatun wa khanasir. ìtumọ̀ ó ń ṣe ọlọ́run bá sọ báyìí pé tó bá di ní òpin ayé jìnnìjìnnì ẹ̀rù jẹjẹ ìbẹ̀rù ìfàyàfójó ìfòyà yóò wà láàrin ìlú yóò wà tàn ká lórílẹ̀ àwọn èèyàn ó máa ní ìpayà àwọn èèyàn ó máa ní ìbẹ̀rù ní tí ń lé àwọn èèyàn tí wọ́n ní fojú rí yóò pọ̀ ju tí wọ́n rí lọ àwọn èèyàn á wà nínú ìdààmú wọ́n wà nínú ìpayà àti ilé kókó ẹ̀mí àwọn èèyàn ní balẹ̀ wọ́n á máa wá tọ̀ àwọn àlùfáà lọ nítorí pé wọ́n gbà yí pé àwọn àlùfáà ni wọ́n súnmọ́ Ọlọ́run Ọba jù wọ́n á lọ máa bá àwọn tí wọ́n gbà yí pé onímọ̀ ni wọ́n máa lọ bá àwọn tí wọ́n gbà yí pé àwọn ẹni Ọlọ́run Ọba rèé àwọn wòlíì Ọlọ́run àwọn ṣéèwù wọ́n tọ̀ wọ́n lọ àmọ́ nígbà tí wọ́n bá máa dé ọ̀dọ̀ àwọn wòlíì Ọlọ́run tí wọ́n bá máa dé ọ̀dọ̀ àwọn àlùfáà tí wọ́n bá máa dé ọ̀dọ̀ àwọn tí wọ́n gbà yí pé ìránṣẹ́ Olúwa ni wọ́n idha hum khanasirun kiradatun wa khanasir wọ́n bá wọn wípé wọ́n ti di ọ̀bọ wọ́n sì ti di ẹlẹ́dẹ̀ wọ́n bá àwọn òjíṣẹ́ Ọlọ́run wọ́n bá àwọn wòlíì Ọlọ́run wọ́n bá àwọn àlùfáà pé wọ́n ti di ọ̀bọ àti ẹlẹ́dẹ̀ ó yẹ ká jókòó ká ronú o èé ṣe tí òjíṣẹ́ Ọlọ́run bá fi ń fi àwọn àlùfáà kan gùn gbà àwọn àfáà òpin ayé tó fi wọ́n wé ọ̀bọ àti ẹlẹ́dẹ̀ irú ìṣesí wo gan-an ló wà lára ọ̀bọ irú ìṣesí wo gan-an ló wà lára ẹlẹ́dẹ̀ ẹja ṣi káwò ìgbà tá a wádìí irú ẹ̀dá Ọlọ́run wo ni ọ̀bọ jẹ́ ọ̀bọ jẹ́ ẹ̀dá Ọlọ́run tó ní làákàyè púpọ̀ kódà àwọn scientists àwọn onímọ̀ ìjìnlẹ̀ science wọ́n fi yé wa wípé ọ̀bọ láǹfààní láti mọ ìṣirò arithmetics ọ̀bọ ní memory tó jiná láti kọ́ nǹkan a tún wá ṣèwádìí ẹlẹ́dẹ̀ ńkọ́ ẹlẹ́dẹ̀ náà wọ́n jẹ́ kó yé wa pé ẹranko tó jáfáfá ni làákàyè rẹ̀ sì kún ó lọ́pọlọ ó lè kọ́ nǹkan wọ́n lè kọ́ ní nǹkan tí ò sì ní gbàgbé tó ń túmọ̀ sí pé àwọn àlùfáà òpin ayé àwọn àlùfáà kan gùn gbà làákàyè wọn yóò múnádóko wọ́n á ní ọpọlọ dáadáa wọ́n á nímọ̀ wọ́n á wá ìmọ̀ débi tí yẹn ń wá ìmọ̀ dé wọ́n ó sì ní kí wọ́n á là léèbù ẹranko méjèèjì yìí ọ̀bọ tó jẹ́ akọ a máa tọ̀ sí àtẹ́lẹwọ́ yóò wá mú ìtọ̀ yóò wá fi ra gbogbo irun ara rẹ̀ láti lè fi máa fa àwọn abo mọ́ra òórùn ìtọ̀ yẹn ó jẹ́ ní tí máa fa àwọn abo rẹ̀ yóò fà wọ́n mọ́ra ẹ dákun irú ẹ̀dá wo ní í ṣe léyìí bí ó sọ̀bùn ká fi ìtọ̀ ká fi máa kun ara èyí ń túmọ̀ sí pé ní àwọn àlùfáà òpin ayé ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀gbin ni wọ́n fi máa kun ara wọn àràmù ni wọ́n máa jẹ àràmù ni wọ́n fi ṣe ọ̀ṣọ́ débi wípé àwọn èèyàn ó lè máa wá sọ́dọ̀ wọn ní wìtìwìtì ìdùnnú ó lè máa pọ̀ ìjọ ó lè máa kún àsàlátù ó máa pọ̀ láì mọ̀ wípé n ti ń bẹ lẹ́yìn ọ̀fà ojú òjé lọ. bákan náà ńgbà tá a wo ẹlẹ́dẹ̀ gbàgbé wípé ẹlẹ́dẹ̀ jẹ́ ẹranko ọ̀bùn kì í ṣe gbogbo àwọn èèyàn ni wọ́n gbà pé ẹlẹ́dẹ̀ jẹ́ ẹranko ọ̀bùn àwọn onímọ̀ sáyẹ́ǹsì jẹ́ kó yé wa pé nínú igbó táàyè bá gba ẹlẹ́dẹ̀ tó dá wà ńbẹ̀ kì í ṣe ẹranko ọ̀bùn nítorí pé a fi wọ́n sínú ibi tá a fi wọ́n sí la fi rí wọn sí ẹranko ọ̀bùn àyè ni ò gbà á àmọ́ kinní kan ba ẹlẹ́dẹ̀ jẹ́ o kí ni nǹkan náà wọ́n ní kinní yìí ó bàjàwó jẹ́ apá ẹ̀ gùn ju ìtàn lọ kí làlébù ara ẹlẹ́dẹ̀ àìsàn ń bẹ lára rẹ̀ àìsàn tíyàn lè kó lára ẹlẹ́dẹ̀ àwọn onímọ̀ sáyẹ́ǹsì jẹ́ kó yé wa pé kò dín ní 30 oríṣiríṣi àìsàn tó sì lè gbẹ̀mí èèyàn tíyàn lè kó látara ẹlẹ́dẹ̀ nítorí pé ẹlẹ́dẹ̀ jẹ́ ẹranko tó ṣe pé ní àìmọye àwọn parasite àwọn kòkòrò tí ń ṣe ara ní ṣùtá ní ń bẹ lára rẹ̀ nídìí èyí nítorí wá fi wá mú òjíṣẹ́ Ọlọ́run máa fi àwọn àlùfáà òpin ayé wé ẹlẹ́dẹ̀ ní wípé ní ọ̀pọ̀lọpọ̀ àìsàn tí ó jẹ́ àìsàn ẹ̀mí ni yóò máa kó lára wọn bá a bá wá sọ́dọ̀ wọn nítorí ìṣòro ẹyọ kan a padà sílé pẹ̀lú ìṣòro 100
àìsàn tí ò sí lára ẹni tó wá sọ́dọ̀ wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí ó bá yẹ padà sílé yóò ti ká àìsàn lọ lé. ẹni tí ìmutú tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò dọ́dọ̀ wọn, wọ́n fún ní nǹkan ọtí yóò dọ́lọ́tí. ẹni tí kì í jẹ ẹlẹ́dẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wá dọ́dọ̀ wọn, wọ́n fi lọ̀. gbogbo àìsàn tí kò sí lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀, ìṣòro ẹyọ kan ló lóun fẹ́ wá bíyá, wọ́n tún bá a sọ di ẹgbẹẹgbẹ̀rún. ìdí ló fà á tí òjíṣẹ́ Ọlọ́run bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó fi àwọn àlùfáà òpin ayé, àwọn àlùfáà ìkángun ìgbà tó fi wọ́n wé ọ̀bọ àti ẹlẹ́dẹ̀. bákan náà Sayyidina Ali karramallahu ta'ala wajhahu ibn Abi Talib ó sọ báyìí pé, ó ní òjíṣẹ́ Ọlọ́run bá sọ wípé yushiku an ya'tiya ala an-nasi zamanun la yabqa min al-islami illa ismu wala yabqa min al-qur'ani illa rasmu masajidu amira wa yakarab min al-huda ulama'uhum sharrun min ta'ati man ta'ata adiyam as-sama min indihim tahruju al-fitna wa fihim ta'ud. ìtumọ̀ ó ní tó bá di ní ìkángun ayé, àwọn èèyàn tí ó máa bẹ ní ìkángun ayé, ẹ̀sìn ìsìláàmù wọn nígbà náà ó kọ nìkan ni ó kù. ìyìn tí ń jẹ́ ògo ẹ̀sìn ìsìláàmù gangan yóò ti tán mọ́ wọn lọ́wọ́, wọ́n sì máa pera wọn ní ẹlẹ́sìn ìsìláàmù. ìsìláàmù tó ṣe pé ń jọ̀hún ẹ̀sìn agbára ni, ẹ̀sìn táwọn èèyàn máa gbọ́ tí wọ́n máa sọ pé ẹ̀sìn rèé. tó bá di òpin ayé, ó kọ nìkan ni ó kù. agbára tẹ́sìn ìsìláàmù ní gangan yóò ti kú òun bẹ́ẹ̀. ìbẹ̀rù tí wọ́n bá nínú ìsìláàmù gangan yóò ti kú lára wọn. ọ̀ṣọ́ tó wà lára ìsìláàmù yóò ti kú lára àwọn èèyàn ní kangun ayé. wala yabqa minal qur'ani illa rasmuhu. kùránì gan tí wọ́n gbé dání tí wọ́n láwọn ń kà, àṣẹ rẹ̀ ó ti kú òun bẹ́ẹ̀. beautification of letters nìkan ni ó kù. wọ́n ń dun òun kà nìkan ni ó kù fún wọn. àṣẹ ẹbẹ gangan yóò ti kúrò. kùránì tó ṣe pé ńgbà yóò jíṣẹ́ ńlá alẹ́ Muhammad, àyà kan báyìí ni wọ́n kà tí wọ́n fi bẹ lọ́hùn, tí bùkátà ó sì máa bí alẹ́sẹ̀kẹsẹ̀. tó bá dòpin ayé, wọ́n ka odidi kùránì nígbà ẹgbẹẹgbẹ̀rún, bùkátà ó sì ní bíyá. kí ló fà á? kùránì gangan kọ́ ní ń bẹ lọ́dọ̀ wọn mọ́, rọ́símù ló kù, symbols. wọ́n wọ lókè, wọ́n ń sàlẹ̀, náwù, ìrábù ń tó kù pẹ̀lú wọn nu. masajidum amira, mọ́ṣáláṣí ìgbà ayé yóò wà ní mọ́ṣáláṣí ó pọ̀ dáadáa, wọ́n sì ṣe lọ́ṣọ̀ọ́. wọ́n á kọ́ mọ́ṣáláṣí, gbogbo síríìtì lẹ́ẹ̀ máa bá mọ́ṣáláṣí. ìmáàmù kéréje wọn ní níye, àmọ́ karabun minal huda, bẹ́ẹ̀ débẹ̀ ẹ̀ ní rí nǹkan àǹfààní tí ó tún ẹ̀mí yín ṣe, tí ó dá yín padà sọ́dọ̀ Ọlọ́run, ẹ̀ ní rí mú bọ̀ ńbẹ̀. ẹ máa lọ mọ́ṣáláṣí láti lọ́ọ́ gbọ́ wáàsí, ìròyìn àwọn olóṣèlú lẹ́ẹ̀ máa gbọ́ ńbẹ̀. ẹ dìbò fún gómìnà wa lẹ́ẹ̀ máa gbọ́, ẹ dìbò fún chairman wa lẹ́ẹ̀ máa gbọ́ nínú mọ́ṣáláṣí lórí wútúbà. n tí ń jẹ́ ọ̀nà mọ̀, ògidì ọ̀nà mọ̀ tó yẹ káwọn èèyàn ó rí dìmú lọlé kò ní sí ní gbogbo mọ́ṣáláṣí mọ́. bí ìjà lẹ́ẹ̀ máa gbọ́ ní mọ́ṣáláṣí, pé ìmáàmù àtàwọn ìjọ̀mọ́ ń bára wọn jà, wọ́n ń jà sówó, wọ́n ń jà sí oyè, ntẹ́ máa gbọ́ nu mọ́ṣáláṣí nù. mọ́ṣáláṣí òpin ayé nù. bá a ṣe láàfọ̀ òpin ayé náà la ní mọ́ṣáláṣí òpin ayé. ulama'uhum sharru man ta'ata adiyam as-sama. àwọn àlùfáà tẹ́ máa bá lópin ayé, àwọn àlùfáà tó ṣe pé àwọn gan ni wọ́n burú jù nínú ẹ̀dá Ọlọ́run lérílẹ̀. wọ́n burú jù. tá a máa sọ pé ẹni tó burú jù láyé, àwọn àfọ̀ òpin ayé lẹ́ẹ̀bà tó burú jù. nítorí pé min indihim tahrujul fitna wa fihim ta'ud. ọ̀dọ̀ àwọn àlùfáà gangan ni fìtínà ayé ó ti máa wá. àmọ́ o, aburú yẹn náà orí wọn náà ni ó máa padà sí o. ànábì ló wí bẹ́ẹ̀, èmi kọ́ o. gbogbo ohun tí ń jẹ́ aburú, fìtínà, wàhálà, ìdààmú, atrocity, corruption, ọwọ́ àwọn àfáàlú lẹ́ẹ̀ máa bá ń bẹ̀, àwọn àfọ́ òpin ayé. ẹni tó lọ jalè, ọ̀dọ̀ wọn ni ó sá lọ, wọ́n ṣàdúrà fún. ẹni ó lọ lu jìbìtì, àwọn náà ni ó sá di. ẹni ó lọ gé orí olórí, àwọn náà ni ó sá di. ẹni tí ó gbàyàwó níyàwó, àwọn náà ni ó sá di. owó tó yẹ wọ́n fi tún ti ṣe, ẹni ó kó jẹ, àwọn náà ni ó lọ bá. owó tó yẹ wọ́n fi ṣe hospital tí wọn ò ṣe, ẹni ó kó jẹ, ọ̀dọ̀ wọn náà ni ó lọ, àwọn náà ni wọ́n béèlì ẹ̀ kalẹ̀ tí òfin ní ṣẹ̀wọ̀n. ẹ wá dákun, bí títí ò bá dáa, ta ni ó jìyà rẹ̀? hospital tí ò ní gbogbo tó yẹ kó ní, ta ni ó jìyà rẹ̀?
ló fi jẹ́ pé àná fi sọ pé ọ̀dọ̀ àwọn àlùfáà ìkángun ayé laburú ò ti máa jẹyọ sáwùjọ, àmọ́ orí wọn náà laburú náà ó máa kángun sí. nígbà tí gbogbo ẹ̀ bá rí bó ti rí, ta ni ó jẹ́ ìtójú ń bẹ́ẹ̀? àfáà tó ní òun mu ni, ọmọ rẹ̀ àmútàdá, ìyàwó rẹ̀ náà ó sì ní jẹ́ kálámù. gbogbo wa náà lájọ ń fojú rí báyìí. nígbà táwùjọ wa ò rí bó ti jẹ kó rí, ọmọ ta ni wọ́n ń jí gbé? ṣùgbọ́n ọmọ àwa aláàfáà náà ni. ọlọ́run ó sọ wa o. a bá lọ wọnú bíbélì náà, Matthew chapter 24 verse 11, ó bẹ̀rù pé àwọn wòlíì èké yóò sì pọ̀ ní ìkángun ayé, wọ́n á sì ṣì ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ́nà. ó túmọ̀ sí pé àwọn wòlíì èké, àwọn òjíṣẹ́ tí kìí ṣe òjíṣẹ́ ọlọ́run, àwọn ni wọ́n ó pọ̀ jù lópin ayé. ṣọ́ra, má kó sọ́wọ́ o. ntànàbí bá ní o ṣe ni kó o ṣe o. wúrú àáfàá tó tẹ̀lé, mọ̀rú wáàsí tó máa gbọ́. gbogbo wáàsí àáfàá tí ń bá ń sọ pé ẹ padà síbi àṣà ìbílẹ̀ yín, ṣọ́ra ń bẹ o. gbogbo wáàsí àáfàá tí ń bá ń sọ fún yín pé gbogbo ẹni tí ò bá jẹ́ èèyàn kò lè jẹ́ èèyàn, ṣọ́ra ń bẹ. subhana rabbika rabbil izzati amma yasifun